wàhálà gidi wà fún Ademọla Adeleke. Báwo ni yóò ti ṣe é? Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti ń jó, wọ́n ń yọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o. Orin tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ń kọ kiri ni bàbá ti bá wọn ṣe, bàbá ti bá wọn ṣe o. Ohun tó ń já wọn láyà, bàbá ti bá wọn ṣe. Ohun tó ń fa ìdí ijó òjijì báyìí ni ti ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tí wọ́n dá lánàá ọjọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹfà yìí, níbi tí adájọ́ Peter Lifu ti ilé-ẹjọ́ gíga níbẹ̀ ti dájọ́ pé kí INEC tó ń ṣètò ìdìbò yọ orúkọ ẹgbẹ́ òṣèlú 5 dànù, kí wọ́n yọ orúkọ wọn kúrò nínú ìwé wọn, kí wọ́n sì pa á láṣẹ pé wọn kì í ṣe ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà mọ́ rárá. Àwọn ẹgbẹ́ náà ní ẹgbẹ́ ADC, Akọ́ọ̀dù, AA, APP àti ZLP. Nínú àwọn ẹgbẹ́ yìí ni Akọ́ọ̀dù wà nínú wọn. Akọ́ọ̀dù yìí sì ní ẹgbẹ́ Ademọla Adeleke, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́, ẹgbẹ́ tó ń lò láti fi lọ fún sáà kejì nínú ìdìbò tó ń bọ̀ lóṣù méjì sásìkò yìí nìyẹn. Bẹ́ẹ̀ bí Adeleke yóò ti ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sí, Ọlọ́run nìkan ló yé. Àmọ́ bó bá ṣe pé bí nǹkan ṣe wà yìí ni, wàhálà gidi wà fún gómìnà náà, nítorí bí wọ́n bá ṣe báyìí fagilé ẹgbẹ́ Akọ́ọ̀dù, àṣepé kò ní ẹgbẹ́ òṣèlú rèé. Ẹni tí kò bá sì ní ẹgbẹ́ òṣèlú kò lè du ipò kankan, torí ẹgbẹ́ òṣèlú ni wọ́n fi ń dupò ní Nàìjíríà, kì í ṣe èèyàn ẹyọ kan. Ohun tó fa ìdí ijó àwọn APC rèé, torí lójú wọn báyìí Ọlọ́run ti bá àwọn mú Ademọla Adeleke, kò ní lè du ipò pẹ̀lú èèyàn tiwọn mọ́, kí òǹdùpọ̀ ẹgbẹ́ wọn kó máa wọlé lọ sòsé ni. Ṣùgbọ́n Adeleke àti àwọn èèyàn tirẹ̀ ti ní irọ́ ni, pé adájọ́ tó dájọ́ yẹn ló ń ṣèrànràn, nítorí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Akọ́ọ̀dù pé kí adájọ́ náà sinmi, kó yọwọ́ yọsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ wọn, pé kó má tí ì ṣe ìdájọ́ kankan lórí ọ̀rọ̀ yìí. Ohun tó wáá ṣe é tí kò yọwọ́ nínú ẹjọ́ ẹlẹ́jọ́, òun nìkan ló yé o. Báwo ni kinní náà kúkú ṣe wá di rúdurùdu báyìí? Bẹ́ẹ̀ là á béèrè ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé fún gbogbo ẹni tí ò bá gbàgbé, wọ́n dìbò kan nílẹ̀ yìí nínú oṣù kẹjọ ọdún tó kọjá, ìyẹn ní ọjọ́ 16 oṣù kẹjọ 2025, ọjọ́ àbámẹ́ta sátidé ni. Nígbà tí wọ́n dìbò náà, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú ló kópa. Àwọn ìpínlẹ̀ tí wọ́n sì ti dìbò náà jẹ́ 12. Ìdìbò gbogbogbò ni wọ́n kà á sí national election. Nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n kópa nínú ìdìbò náà ní ẹgbẹ́ Akọ́ọ̀dù àti àwọn ẹgbẹ́ 4 tó kù yìí wà níbẹ̀. Nígbà tí wọ́n wá dìbò náà tán, ẹgbẹ́ Akọ́ọ̀dù kò mú ipò kankan nínú ìbò tí wọ́n dì yìí, wọn kò rí ipò mú rárá. Bẹ́ẹ̀ ló wà nínú òfin àwọn INEC tí wọ́n ń ṣètò ìdìbò yìí, ìyẹn òfin orí 25 225, pé nígbàkigbà tí wọ́n bá ti di ìbò tó bá jẹ́ ti àpapọ̀ báyìí, ẹgbẹ́ òṣèlú yòówù tó bá kópa tí ẹgbẹ́ náà kò bá rí ìdá 4 ìbò tí wọ́n bá dì mú ní ìpínlẹ̀ kankan rárá, ìyẹn ìpínlẹ̀ ẹyọ kan ni o, kó mú 25 nínú ìbò 100 tí wọ́n bá dì níbẹ̀. INEC tó ń ṣètò ìdìbò lágbára láti yọ irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ kúrò nínú ìwé wọn, kí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún lọ túnra mú, kí wọ́n tún wá forúkọ ara wọn sílẹ̀, nítorí ìbò yẹn fi hàn wọ́n pé wọn kò kún ojú òṣùwọ̀n mọ́ ni. Àmọ́ wọ́n dìbò ní oṣù kẹjọ 2025, àwọn ẹgbẹ́ òṣèlú kan kò rí iye ìbò tó yẹ kí wọ́n mú. Bẹ́ẹ̀ bí a bá ti yọwọ́ pé à ń ṣọ́ ara ẹni lọ́wọ́, à ń ṣọ́ ara ẹni lẹ́sẹ̀, mélòó ìbò tí wọ́n ti dì bẹ́ẹ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú míì kò rí kinní kankan mú, tí wọ́n sì padà wá lásìkò ìbò míì wá mú nǹkan gidi. Àmọ́ nítorí pé àsọtì ọ̀rọ̀ ní jẹ́ kinní àná, àwọn kan dìde wùyà, wọ́n gba ilé ẹjọ́ lọ ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2025 yìí kan náà. Àwọn tí wọ́n gba ilé ẹjọ́ lọ yìí, àwọn kan tí wọ́n ti jẹ́ aṣòfin tẹ́lẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin káàkiri ni. Wọ́n ti wá dá ẹgbẹ́ sílẹ̀, wọ́n sì fi orúkọ ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ nínú ìwé ìjọba. Orúkọ tí wọ́n pe ara wọn ní National Forum of Former Legislators, NFFL. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n gba ilé ẹjọ́ lọ. Wọ́n wá ní kí adájọ́ bá àwọn yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú 5 kan kúrò nínú ìwé wọn, nítorí wọn kò kún ojú òṣùwọ̀n láti wà nínú ìwé, nígbà tí wọn kò ti lè mú iye ìbò tó yẹ kí wọ́n ní. Ohun tó le nínú ọ̀rọ̀ yìí ni pé
àsìkò tí àwọn èèyàn náà pẹjọ́ yìí oṣù kan lẹ́yìn tí Ademọla Adeleke darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ àkọọ̀dù ni. ìyẹn lẹ́yìn tó ti gbìyànjú láti wọ inú ẹgbẹ́ APC tí kò bọ́ sí nítorí wàhálà tó wà nínú ẹgbẹ́ PDP. ohun tí àwọn kan ṣe rò pé àbí Adeleke gan-an ni wọ́n lé lọ sí kóòtù yìí nìyẹn. àmọ́ ní gbogbo ìgbà náà àwọn Adeleke pàápàá kò fura, wọn kò mọ̀ pé kinní kan ń lọ. bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí í gbọ́ ẹjọ́ náà lọ níwájú adájọ́ Peter Lifu nílùú Àbújá. wọ́n ti ń gbọ́ ẹjọ́ náà lọ o, ẹjọ́ sì ti bẹ̀rẹ̀ pẹrẹu nígbà tí olóyè Musibau Adétúnbí agbẹjọ́rò àgbà SAN dé nínú oṣù karùn-ún tó ní ọ̀rọ̀ náà kan Ademọla Adeleke gómìnà Ọ̀ṣun kí ilé ẹjọ́ jẹ́ kí wọ́n to orúkọ ẹ̀ mọ́ ẹjọ́ ọ̀hún. àmọ́ ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún yìí náà ilé ẹjọ́ da ẹjọ́ Adeleke nù, wọ́n ní kò sí èyí tó kàn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí rárá. ẹgbẹ́ àkọọ̀dù lọ̀rọ̀ kàn kì í ṣe Adeleke. bí wọn yóò ti ṣe wá perí ajá tí wọn kò ní perí ìkòkò tí wọn yóò fi sè é, àwọn adájọ́ yìí nìkan lọ̀rọ̀ náà yé. bí wọ́n ti da ẹjọ́ Adeleke nù yìí, ọkùnrin gómìnà náà lóhun ò gbà ló bá sáré gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. ní ọjọ́ kẹta tí adájọ́ Peter Lifu da ẹjọ́ Adeleke nù yìí, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lájọ́ ní ọjọ́ 22 oṣù karùn-ún yìí kan náà pé kí adájọ́ náà sinmi kó fi ẹjọ́ náà sílẹ̀ títí tí àwọn yóò fi gbọ́ ẹjọ́ tó wà níwájú àwọn, ìyẹn ẹjọ́ tí Adeleke pè. ìgbìmọ̀ ẹlẹ́rìí mẹ́ta ló jókòó, àwọn adájọ́ àgbà mẹ́tẹ̀ẹ̀ta sì ni Muhammad Danjuma, Adébùkọ́lá Bánjókòó àti Oyèjọjú Oyèwùmí. àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fohùn ṣọ̀kan nínú ìdájọ́ ọ̀hún. wọ́n wá sí ìgbẹ́jọ́ tiwọn ìyẹn nígbà tí wọ́n yóò gbọ́ ẹjọ́ Adeleke gan-an sí ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2026 yìí. níbi tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní wàhálà díẹ̀díẹ̀ láti bẹ̀rẹ̀ nìyẹn. oṣù kẹjọ ni wọn yóò dìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn èèyàn sì rò pé bí ẹjọ́ kankan bá lè kan ọ̀rọ̀ ìdìbò náà, ó yẹ kí àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí tètè dání láti fi ẹjọ́ sí oṣù kejì lẹ́yìn tí wọ́n bá ti dìbò Ọ̀ṣun tán. ọ̀rọ̀ náà kò yé ẹnikẹ́ni nítorí àwọn adájọ́ kòtẹ́milọ́rùn yìí tí wọ́n ṣe pé wọn yóò ràn Adeleke lọ́wọ́, ó ti yẹ kí wọ́n dájọ́ náà láìpẹ́ rárá ni. àmọ́ wọn ò tiẹ̀ tí ì gbọ́ ẹjọ́ gan-an, wọ́n kàn sọ pé kí ilé ẹjọ́ gíga tó ń gbọ́ ẹjọ́ náà dákẹ́ jẹ́ ni. ó dàbí pé níbi tí ọ̀rọ̀ náà ti ká adájọ́ Peter Lifu tó ń gbọ́ ẹjọ́ l'Àbújá dára nìyẹn, tí kò sì dàbí pé ó tẹ̀lé ẹjọ́ tí wọ́n dá ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí. ohun tí ọkùnrin adájọ́ náà ń sọ ni pé ilé ẹjọ́ tó ga jù lọ Supreme Court ti pàṣẹ pé kí àwọn ilé ẹjọ́ tó wà lábẹ́ òun àti ilé ẹjọ́ gíga ni o àti tí kòtẹ́milọ́rùn ni o, kí ọ̀kankan nínú wọn má máa pàṣẹ láti dá ẹjọ́ tó bá ti ń lọ lọ́wọ́ dúró. bẹ́ẹ̀ ẹjọ́ àwọn èèyàn náà ti ń lọ lọ́wọ́ gan-an ni. kódà adájọ́ Lifu ti fi ọjọ́ sí àsìkò tí yóò dájọ́ kó tó di pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí dájọ́ tiwọn. nítorí bẹ́ẹ̀ ọjọ́ karùn-ún oṣù kẹfà tí adájọ́ Lifu ti dá pé wọn yóò dájọ́ náà kò lè dá ẹjọ́ ọ̀hún mọ́, ó sùn síwájú ni. bóyá láti mọ èyí tí yóò ṣe ni o tàbí láti túbọ̀ yẹ ìwé òfin ẹ̀ wò pẹ̀lú àṣẹ tí ilé ẹjọ́ tó ga jù lọ ti pa tẹ́lẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ lẹ́yìn tó ti yẹ gbogbo ọ̀rọ̀ náà wò tán ló pinnu láti wá dá ẹjọ́ yìí, tó sì dá ẹjọ́ ọ̀hún lánàá òde pé kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n dárúkọ sínú ẹjọ́ tí wọ́n pè wọ́n yìí lọ jókòó jẹ́ kí INEC yọ orúkọ wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. ọ̀rọ̀ náà ló sì di rántó báyìí tó di wàhálà gidi sí ọrùn Adeleke fúnra ẹ̀. ìdí ni pé ọjọ́ 15 oṣù kẹjọ tó ń bọ̀ yìí ni wọ́n ti fi ìdìbò Ọ̀ṣun sí ọjọ́ tí INEC ní àwọn yóò ṣètò ìdìbò náà nìyẹn. ìbò náà kò ju oṣù méjì lọ báyìí. kò sí ohun tó gbé Ademọla Adeleke jáde kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó ti wà tẹ́lẹ̀, ìyẹn PDP tó gbé wọlé, bí kò ṣe rògbòdìyàn àti àìdè àìyedè burúkú tó bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún tí wọn ò rójú ara wọn. òun tẹ́ jẹ́ kó wá ẹgbẹ́ òṣèlú tuntun láti wọ̀ nìyẹn. nínú APC ló múra láti lọ tẹ́lẹ̀, kódà ó ti lọ rí aṣíwájú Bọ́lá Tinubu àti àwọn àgbà míì nínú ẹgbẹ́ náà. àmọ́ àwọn aṣáájú ẹgbẹ́ APC lọ́sùn kò fẹ́ ọkùnrin gómìnà náà nínú ẹgbẹ́ wọn, wọ́n sì rí i pé wọ́n ta á pa. lẹ́yìn tí ọ̀nà ọ̀dọ́ tí wọ́n ti pín, bẹ́ẹ̀ lòun náà gbéra pa, ó sì dínú ẹgbẹ́ àkọọ̀dù. ó ní ẹgbẹ́ tó lè gba àwọn nìyẹn. láti ìgbà náà ni ariwo sì ti bẹ̀rẹ̀ tí àwọn APC àti ẹgbẹ́ ADC náà sì fa àwọn èèyàn tí wọ́n kalẹ̀ pé wọn yóò jọ du kinní ọ̀hún ni. Ademọla Adeleke ti wọ inú àkọọ̀dù tán nígbà tí ọ̀rọ̀ pé ẹgbẹ́ náà kò kún ojú òṣùwọ̀n láti jẹ́ ẹgbẹ́ òṣèlú Nàìjíríà bẹ̀rẹ̀,
tí wọ́n sì fa ọ̀rọ̀ náà títí tó fi wá di pé wọ́n ti ní kí ẹgbẹ́ náà parẹ́ lórí ilẹ̀ yìí. Kí ni Adeleke yóò wá sáré ṣe láàrin oṣù kan ààbọ̀? Ẹgbẹ́ òṣèlú tuntun wo ni yóò sáré wọ̀? Tàbí ẹjọ́ kò tẹ́milọ́rùn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ náà ni yóò yanjú ọ̀rọ̀ náà fún wọn ni? Àbí ẹjọ́ tuntun míì? Wàhálà náà kò kéré rárá lọ́rùn Adeleke, àfi kí òun náà tètè ya máa gbàdúrà sọ́ba tó yọ Yẹ́sùfù ní kànga kókó yọ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. Ṣùgbọ́n Adeleke ti sọ̀rọ̀ ó ní kí gbogbo àwọn èèyàn pátá fọkàn balẹ̀, pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ẹjọ́ tí wọ́n ń pariwo ẹ̀ yìí kò kàn òun o, àti pé àwọn ọmọ ojú asọ̀kò, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ojú arókò má sọ, àwọn ọmọ ibi tí iná ọ̀tẹ̀ náà ti ń jó wá o. Ṣùgbọ́n kò sí kinní kan tí yóò ṣẹlẹ̀ kí gbogbo ọmọ Ọ̀ṣun múra láti dìbò fóun ìmọ́lẹ̀, nítorí gúnugún kan ń gbá gẹ̀rúgẹ̀rú lásán bá ń sá ni, kinní kan ò ní í ṣe. Ọláyíwọlá alága ló ń yẹ àjálù tó jálù wọn nínú ẹgbẹ́ àkọọ̀dù àti àwọn ẹgbẹ́ míì yìí wò, àti bí ọ̀rọ̀ náà ti kan Ademọla Adeleke tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.